àwọn dádì wa wọ́n ní nípa ọ̀rọ̀ property táwọn sọ lórí fóònù yẹn torí ẹ̀nà ṣe ni mú wọn wá. ọ̀rọ̀ property méjì la jọ sọ bọ̀dí tá a ní appointment fún lé nìyí ní ti máa ń kọ́tọ́ ní ìyàwó ilé ẹ̀ pọ̀ bí almost 35-37 billions. àwọn náà nìyí àwọn ni. ẹ má bínú sá ẹ sọ ẹ má bínú wọ́n lẹ́yìn lẹ́nu àwọn ilé tán fẹ́ tà ẹ̀. lágbára Ọlọ́run èmi lọ́lọ́run ṣe gbogbo dúkìá náà fún kì í ṣe pé mo fẹ́ tà náà tẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ tí mo bí ní ayọ̀ ọmọkọ́mọ mọ́ ń lọ láì tí ìkú mi wọ́n fẹ́ mọ talé mọ́ ń lórí mo bá kú wá pinnu láti inú ara mi pé kí n ta gbogbo dúkìá tí mo ní pátá níṣojú ẹ̀mí mi kí n sì kówó ẹ̀ sínú báńkì kọ́ mọ mí bẹ̀ kí n mọ rí nǹkan wo òkun tí wọ́n mọ̀ ta. nǹkan tí wọ́n sọ nìyẹn. kò sí problem gbà náà sá. ọlọ́run bá láńjú lọ àáwà pẹ̀lú wa mo fẹ́ kẹ́ fọkànbalẹ̀ pé ibi tẹ́ wáyé kì í ṣe àdó àwọn tó lè lù ní jìbìtì. ẹ jọ̀ọ́ má bínú àwọn dọ́kúmẹ̀ntì ilé yẹn ń kọ́. mo sì fẹ́ kówé yìí lọ́wọ́ o ìwọ ló sì ní mọ́kò lọ́wọ́ o. mi mo sọ bẹ́ẹ̀ mo ní ìgbà tẹ́ ẹ̀ tí ì rí nǹkan tí ẹ fẹ́ rà. all right kò sí problem kankan nǹkan tó ṣẹlẹ̀ ni pé bóyá ìrìn ẹ̀ máa kẹ̀kọ́ ni ìsídàpẹ́ pàwọn àlàmà wá sọ̀dọ̀ yìí ní Èkó àfikẹ́pẹ́ ilẹ̀ máa padà wá sí Ìbàdàn bí báyìí ó ti yẹn sìn ìjọ ta bá ìjọ mú àmọ́ bá ṣe máa rìn tí a bá ti rí gbogbo dọ́kúmẹ̀ntì yẹn á dẹ̀ lọ fún inspection tó ti yẹn sìn Ọlọ́run á gbà fún wa. wọ́n nílé tèkó ni ẹ̀ mọ́ nífẹ̀ẹ́ sí dáadáa lẹ́kọ̀ọ́ nìkan 37 nílé tí mo ní mẹ́. 37. That's lovely, not bad. Ọlọ́run á gbà fún wa sàn Ọlọ́run á fún wa ṣe. Era. Excuse me. Mami, àwọn. Ní sùúrù. Àwọn oníbàárà mi ni. Nǹkan kan ṣe mí mọ́ Ayọ̀adé. Nǹkan kan ṣe mọ́. Ó ti gbàgbé. Àkànmú. Àbẹ̀kẹ́. Ayọ̀adé. Kí ni bàbá yìí ṣe mí? Mo sọ fún yín náà mo ní Èkó náà ti wá oníbàárà mi ni wọ́n. Àkànmú. Àbẹ̀kẹ́. Kò sí nǹkan kan. Ẹ jẹ́ kí n tí bá ti dá wọn lóhùn tó máa yọjú sí ṣẹ́gun náà. kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ dájú. Ẹ má bẹ̀rù dáadé ẹjọ́ ẹ jókòó sá ẹ jókòó. ó dà bẹ́ẹ̀ mo bá àwọn ọkùnrin ilé wo àṣọlẹ̀ yẹn ìwọ àti kejì ẹ àṣẹ $2 million mi lẹ́gbẹ̀dá gbọ́dẹ̀dà yìí. o ti rí àwọn tó sọ ìtàn fún àbí. wọ́n ti fi ìtàn bọ́ mi yó wọ́n ti sọ̀tọ̀ fún mi bámbà kó o bá mi kó interest lórí owó yẹn tó o bá jẹ́ kí n fi àdá bẹ́ orí ẹ. tí ìwọ bá mọ orin ni dá mi lóhùn tó bá mọ orin ǹjẹ́ ó yẹ kó wọ yọ àdá wá báyìí mi owó tí mo gbé fún ẹ ìran ẹ mélòó ló lè gbèrú ẹ lọ́wọ́. tí wọn náà bá jẹ́ tó mọ́re tí orí ẹ pé ó fún $2 million fún wọn ṣe táìkì fún ẹ ṣé $2 million yẹn ṣé kò yẹ kó ní èlé. ìtorí ẹ ló ṣe yọ àdá wá báyìí mi. bẹ́ẹ̀ni. mẹ́tàlá ò tó bẹ́ẹ̀. lékè bàbá mi ó tiẹ̀ dá bẹ́ẹ̀ $2 million ọjọ́ yẹn ọwọ́ ẹ̀ tó wà yìí. ṣé bí wọ́n sì ti wá dá padà fún mi tó bá dáwó padà fún mi tí mo kó fẹ́yìn ṣé kò yẹ kó lè lórí. ọ̀dà àti ojú owó àti lọ́pọ̀ méje èrè wọ́n dá padà fún ọ bá a má dọ̀wọ́ ẹ̀ bá a má dọ̀wọ́ ọ̀yá bọ́ báyìí má bọ̀ níyì wájú kò níyì má bọ̀ wájú kò.
dáàdì kí ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. dákun arábìnrin ṣé ọ̀kanjú. èmi máa lọ síbi ọjà mi. sórí ìlọ́po 7 èrè tọ́yẹ ọjẹ́ lónìí gbogbo ẹ̀ ni wọ́n san fún ọ pápá ọgbọ́n mi ọ̀rọ̀ tó bá mi dá sí náà ni dákun arákùnrin obìnrin tó wọlé lọ́hùn bó ló ṣe jẹ́ sí ọ. màmá mi nìyẹn ìyá tó bí mi lọ́mọ ni. ìyá tó bí ọ gangan. bẹ́ẹ̀ ni. dákun gbogbo àwọn àbúrò rẹ tí wọ́n bí lé ọ àtàwọn ẹ̀gbọ́n rẹ gbogbo ń bo wọ́n wà. èmi púpọ̀ ni mo wà lọ́wọ́ mi ò ní níwájú bẹ́ẹ̀ ni mo dẹ̀ ní lẹ́yìn. Ayọ̀adé. ìwọ gangan l'Ayọ̀adé. ọ̀rọ̀ ilé ayé yìí ṣá ó pàkàtọ́ ẹni ò gbà ká. ẹ wo ọ̀nà pẹ́ mi pọ̀ ọlọ́run ọba mi tiẹ̀ mi mọ bí ṣe lè express ara mi because gbogbo ẹ̀ kàn dàbí gbígbà tí miracle ṣẹlẹ̀ ṣòtì because nǹkan tí mi àti màmá mi ti ń fà for years wá jẹ́ pé nǹkan náà kan dédé wá wọlé wẹ́rẹ́ lélẹ̀ ọ̀nà pé àkọ́kọ́ nìyẹn àti gbádùn ní mọ̀ ètò yìí kí n má ní tí máa tọ́ka sí pé bàbá mi mo dúpẹ́ pé mo mọ̀ ẹ̀yìn náà mọ̀ mi ọ̀pọ̀ ní fọlọ́run bá ìdàkejì ẹwọ́jọ́ tí èmi àti màmá mi ti wà tí àlẹ́ nìkankan mi ò lẹ́gbọ́n mi ò ní àbúrò mi rẹ́ nìkankan ní ìdílé ìyá mi àbí ní ìdílé tí àwa àti ọlọ́run bá nìkan la wà o tí màmá mi fi sick for years tá à ń kó tá à ń pa tá a fi ń ra mọ́ bẹ́ẹ̀ àfìgbà tí ọlọ́run bá sọ pé kún ó yí ọlọ́run ó wá jẹ́ pé níyì náà tèmi àti yín múra wa ní ìyá mi tí wọ́n gbádùn gbà tẹ́ fojú kanra yín ṣeré ìdùnnú ńlá ló jẹ́ fún mi ṣeré ẹ̀bẹ̀ kan tí mo fẹ́ bẹ̀ ẹ̀yin méjèèjì yìí torí pé ẹ̀yin méjì tẹ́ jókòó yìí kí wọ́n wí. àwọn méjì tá a jókòó yìí. ẹ̀yin ni ayọ̀ tèmi báyìí o ọlọ́run wà ní báyìí méjì nínú jẹ́ o kò ní fi mí pa yín lẹ́kùn o ẹ wò ó mami gbogbo ọ̀nà tó ń kí dáàdì lè ti gbà ṣẹ̀yìn èmi ò mọ̀ ọlọ́run nìkan ló wà láàrin méjì bá ṣe wáyé mo ń bẹ̀ yín ẹ foríjì wọn dáàdì ọ̀nà tó ń kí màmí lè ti gbà ṣẹ̀yìn torí pé ẹ ní láti dúpẹ́ lọ́wọ́ púpọ̀ ìpè wọ́n tọ́ mi mọ́jú fún yín ẹ wo ẹ dáríjì màmí wọ́n ṣe ń tẹ́lẹ̀ bájà o mo fi olódùmarè bẹ̀yìn ṣe rí wọ́n ń pa láṣẹ ni mi ò dá lábàá gẹ́gẹ́ bí ọmọ sóbì ẹ̀ awọ tó ń kó lè wà láàrin yín ẹ jẹ́ kó dópin lẹ́nu ẹ wọ ìdọ̀bálẹ̀ rẹ̀. kò sí nǹkan kò sí nǹkan. dáre níjọ́ tẹ́ máa kó pàdé ara yín ẹ̀yin lẹ́mọ́ bẹ́ẹ̀ ṣe rẹ̀ rìn ó ti yẹ nǹkan tí mo sọ yìí ẹ ṣe bó ṣe yẹ ẹ ṣe wà. ó ṣe ọkọ mi mo dúpẹ́. Àbẹ̀kẹ́
náà. gbogbo wàhálà yòówù kó rí láyé gbà pé mi ni mo mú bọ̀ dákun foríjì mi ṣọgbọ́n. èèwọ̀ mi ò tó bẹ́ẹ̀ mi ò tó bẹ́ẹ̀ mi ò tó bẹ́ẹ̀ o. abẹ gẹ́rẹ́ tèmi ẹ̀ túká báyìí nítorí mo ṣe lọ́jọ́ kìíní àná mo ṣe é. Subhanallah. ẹ ṣe. mo ṣe kódà mò ń kábàámọ̀ lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. báwo lè ṣe dọ́gbọ́n sí i ọmọ tó yàdá lẹ́ẹ̀kan kí n tiẹ̀ ti jẹ́. bẹ́ẹ̀ láàbì ni ọmọ mẹ́rin bẹ́ẹ̀ ni mo bí obìnrin méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló bí wọn fún mi. kí lẹ ṣe ṣe. bàbá kó àtijọ́ ìkújọ́ mẹ́ta mo mọ̀ rí ọ. ẹ̀yin bàbá mo ti padà dé mo fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣe wí mo ti ṣe tán. èmi rò pọ̀ èmi ti kọ́kọ́ kú ọbẹ̀ mo rò pọ̀ ọ̀wà mọ́ ni. èmi náà kọ́ ìyàwó mi mà ni mo bá délé mo bá sọ fún un pé gẹ́gẹ́ bí àṣírí o pé mo rọ́gbọ́n owó kan tí mo fẹ́ dá o nǹkan ọmọkùnrin mi ni n ó fi ṣe o bó ṣe bẹ̀rẹ̀ sí pariwo nu ó lọ fẹ́ lọ sẹ́sọ má bá yé mi jẹ́ o n ò ní gbà o lọ́ba takú ló bẹ́ sọ́dariwo mu ni èmi ó ṣe o mo ti sọ pé n ó ṣe o ju gbogbo ẹ lọ lẹ́yìn ìgbà tá a fà á ìyàwó mi ti gbọ́ mẹ́ ó ti sájáde ńlé. níbo ló kó lọ. n ò mọ bí ó ságbà lọ. ọ̀fọ̀ lójú. kí ló dé. obìnrin ò ní gògóńgò wọn ò ní síkírìtì obìnrin tó wọn ò nínú àkọ́rọ̀ sí i ọmọ wípé ó lè lọ rè mọ́ tún gbogbo síkírìtì rẹ̀ ta wípé ntòsí nìyí ntòfi sẹ́ nìyí. yéé èmi ò ronú gbàbí ẹ̀rọ gbà yìí lọ o n ò ronú pé lè máa sọ àṣírí mi kí o kí la wá lè ṣe sí báyìí bàbá. ìta lè ṣe síkù koríko tó pò ń bì ó fún mi ló kọ ọmọbìnrin ó kọ ìyá rẹ̀ àti ó kọ bàbá rẹ̀. wọ́n fún yín. láti ṣẹlẹ̀ lórí tá a bá ti yanjú sẹ́hùn alánú fọ́n ti bómúbómú ni bọ́ bá kò ní kọ̀lá tó lóun ó wí jáde fún yàn yóò ìjà wèrè ni yóò mọ bugijẹ kì í ni. ọ̀dà bọ́bá ti lóun ó tù mí láṣìírí kó bugijẹ kò léèwọ̀. àyàfi ijọ́ tẹ́ ẹ bá fojú rinjú báyìí jọ náà dé ó tó sàn. tọ́ba tójú ẹ̀ bá rí kò tí ń tọ́kẹ́ mi. àìwá wí fún yàn tọ́ ọ bá wí fún yàn nìkan dé. ṣé fúnra mi pé kí n máa rojọ́ ara ibi tí mo ti rówó èmi ò lè sọrú ẹ̀. ẹ̀gbọ́n mi kí ló dé ó ti tó gbà wo tí àìsàn àìlera yìí tó ti dé báyìí báyìí. gẹ́rẹ́ tí mo ti bí Ayọ̀ Adé tán ni mo ti kó sínú àìlera yìí. ó ti o. gbogbo eré tí mo sá pátá kọ́ ni gbogbo ẹ̀ ń já sí. kódà inú ìdààmú yìí ni ìyá Ayọ̀ Adé torí ẹ̀ kọ́ mi. báyìí tówó sì ti á dé tí mo ti fẹ́ yàwó ìwọ lọ́mọ bá ń sọkọ lóbìnrin fún ọ nítòbìnrin owó ni ọmọ mo ti bá ń sọ báyìí ọwọ́ rẹ ló kù sí. ẹ̀gbọ́n mi ẹ̀yin ṣáà ní ẹ̀gbọ́n mi ẹ lè gba nǹkan tí lọ́wọ́ mi kò burú mo fara mọ́. Àbẹ̀kẹ́ náà mẹ́ta lẹ̀bẹ̀ náà àkọ́kọ́ nú ẹ̀ bá sì rí mi ò ṣe ní tú sọ́wọ́ Ayọ̀ Adé ẹ̀yin ò ní kíní o ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀mi náà ó ṣe pé gbogbo ẹbí jọ tí wọ́n jẹ́ wọ́n mọ̀ wípé àwọn ọmọ tí wọ́n rò pé mi mú bí wọn yìí pé kì í ṣe mi mú bí wọn tí wọ́n jẹ́ wọ́n mọ bàbá wọn
ẹlẹ́ẹ̀kẹta Báyọ̀ Adé fúnra lára ẹ̀ bí ó ṣe mọ̀ pé òun nìkan ṣoṣo lọmọ tí mo bí láyé àti lọ́run. ṣẹ́ríta kọ́kọ́ ní ti èmi Àbẹ̀kẹ́ ni mò ń sọ àṣírí yín bò pẹ̀lú mi ẹ̀dá kan kò lè gbọ́ lẹ́nu mi. lẹ́ẹ̀kejì ṣẹ́ríta Ayọ̀ Adé bàbá ilé mi mo bọ́ ọmọ mi èmi sì mọ̀ tán kékeré ní tiẹ̀. ẹ̀kẹta ẹ̀yin lẹ mọ̀ bẹ́ ṣe máa bá ẹbí sọ àmọ́ ń tèmi o àṣírí yín bò. Àbẹ̀kẹ́ náà olóòtú foríjì mi. pátápátá. bàbá ìrònú lọ́wọ́ ṣàlàyé ara rẹ̀ níbo lórí dé owó tó dé. ẹkúnjẹ kúsà ọlọ́wọ́ agbá fún wa. àmì o. gbogbo ọ̀rọ̀ tá a bá sọ nígbà ní ìní ọlọ́wọ́ àwọlá gbogbo àwọn ajíbẹ́ ọlọ́wọ́n ọba a bá fi àṣẹ sí. àmì. ó jẹ́ ti níyànjú ọ̀rọ̀ aga. ẹ ṣe. mami ẹ̀yin ni màá kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan mo lè dúpẹ́ mo tún tún ọpẹ́ dá lọ́wọ́ yín pé ẹ kú ọ̀rọ̀ ọmọ ṣe rí ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ̀ yín jùlé ni nítorí pé ọ̀nà ọpẹ́ yín pọ̀ gan ọ̀nà ọpẹ́ yín pọ̀ o nígbà míì ẹlòmíà wà láyé kò ní sí láàyè ẹlòmíà wà láàyè kò má ní sínú ayé ẹ̀yin wà láyé ẹ wà láàyè lẹ́nu ẹ máa ń sọ tẹ bá ń kírun wípé ògùn náà kan ṣe tó wà níwájú yìí àsìkò ìgbà tí iṣu ó bá jiná fún yín jẹ kó má fi ń ṣàwátì wọn fi ń ṣàwátì o mo wá ń bẹ̀ yín mo fi tútù bẹ̀rù Quran Karim mo fi bẹ̀ yín gbogbo ẹ̀ṣẹ̀ tóhùn kí dáàdi lè ṣẹ̀ yín mo fẹ́ kẹ́ foríjì wọn ẹ foríjì wọn ẹ má bínú ẹjọ́. ó ṣe ọkọ mi Ayọ̀ Adé ìwọ náà tágbà gbogbo ohun tó ṣe fẹ́mi Ọlọ́run á jẹ́ kó mọ san fún un. ta ni mí tí mi ò ní dáríjì yàn mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọ̀rọ̀ mi tọ́pẹ́ ó jọpẹ́ lọ torí tí n bá rántí ní nǹkan bíi ọdún 18 sẹ́yìn mo mọ bí ṣe rí Ayọ̀ Adé ṣe bí wọ́n bàbá ẹ̀ sì nìyí èrè pé ọ̀nà ọpẹ́ mi pọ̀ Ọlọ́run ọba mo máa dúpẹ́ o ṣé èèyàn ló wá jókòó yìí tẹ́ ń sọ̀rọ̀ tèmi náà dẹ̀ ń dá sí mo dúpẹ́ o ti ní kí n foríjì bàbá ẹ̀ tó Ọlọ́run ọba ló ń là foríjì ó foríjì gbogbo wa. Daddy mo dúpẹ́ lọ́wọ́ yín náà mo dúpẹ́ mo tún tún ọpẹ́ dá ìdí ọpẹ́ mi ni wípé tó bá ṣe pé ọkùnrin míì ni ẹjọ́ tẹ́ bá takú bóyá jẹ̀bi àbẹ́ ìjẹ̀bi tẹ́ bá takú pé màmí ò ní wọnú lé mi báyìí ṣé agbára kan wà tá a lè sàní kò má sí. òpin ẹ̀ máa yàtọ̀ padà síbi tí mo ti ń bọ̀ náà ṣùgbọ́n ẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀ fà á mọ́ra mo tún dúpẹ́ lọ́wọ́ yín náà kan náà. mo tún á ń bẹ̀ ẹ̀yin náà pé gbogbo ọ̀nà tóhùn kí màmí lè ti gbà kan fi ṣẹ̀yìn ẹ foríjì mọ́ mi ẹ jọ̀ọ́ ṣe gbọ́. lẹ́yìn náà o máa fẹ́ pè é sákèsì kan nítorí pé kí ni bádé lójókòó yìí o àti lékè kan pẹ́pẹ́ sí pé ọmọ àbúrò yìí kan ni wọ́n kì í ṣe wọ́n yín. ẹ wo ọjọ́ orí àwọn méjèèjì nísìn ẹ wá sọ fún ọ pé ẹ̀yin kò lè bí wọn ojú òní kan fi wò yín. ẹ wo èèyàn mọ̀wá tó ń wù tó fi ń ṣe mọ́ kékeré o èèyàn dẹ̀mọ̀wá tí èèyàn wù tó fi ń ṣe Olódùmarè ẹ̀ ní ṣe Ọlọ́run bẹ́ẹ̀ ní ṣe Ẹlẹ́dàá yín. ẹ gbà ẹ pé ẹ̀yin lẹ bí gbogbo wa pátápátá ó dàbí ọba àdúrà lọ́rọ̀ yín o ní bàbá gbogbo òlu àtọkùnrin àtọkùnrin àtọṣọ àtàjẹ dáàdì mo fi Olódùmarè bẹ̀ yín ẹ kó wọn mọ́ra mo ń ṣe ìlérí fún ilé nísà wípé àti bádé lékè àti gbogbo àwọn tó kù ẹ̀dá lọ́wọ́n bá kan kò ní mú àárín wa
pẹ̀lú àṣẹ tọ́lọ́run ohun tó máa mú mi sọ̀rọ̀ náà jáde láyé Ọlọ́run ní jẹ́ kí n rí. a ò rohun fáyọ̀ ọpẹ́ ló yẹ o lọ́jọ́ òní a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba wípé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lónìí yìí ọ̀rẹ́ mi òkú oríire a dúpẹ́ pé kì í ṣe inú sàárè ló wà tí ọ̀rọ̀ wa níyànjú a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ayọ̀adé ọ̀kẹ́rì adáfọ́ ilé arójú ọ̀nà aráyè Ayọ̀adé ti bẹ́jọ́ lórí ó ní òun ṣe ìlérí níwájú yín àtàwọn tó jókòó wípé ọ̀rọ̀ tó ń sọ nípa ọ̀rọ̀ ìdílé kò sí ẹ̀dá Ọlọ́run kan tó máa gbọ́ lẹ́nu ó ti ṣe adáfọ́ ilé yìí ò ní bàjẹ́ o ìpìlẹ̀ náà ò ní bọ̀ sérùpẹ̀ ọ̀rẹ́ mi lọ́rọ̀ jẹ́ ó wá kú kankan. ẹ rí kí ni àǹfààní owó téèyàn ní láyé yìí tí èèyàn ò gbádùn owó ọ̀hún. Ọlọ́run tí ó tarí owó sí yín ó máa rẹ́ lómi ńlẹ̀ sa kó tó sọ pé òun fẹ́ lè jíǹkì yín fún ẹ kì í ṣàyìn nìkan ló fún lówó yẹn àtẹ̀yìn àtàrà àti gbogbo àwọn ọmọ tẹ́ bí àjọ kò ná yín ní nǹkan kan wọn náà wọn aládùúgbò àwábí wọn agbáṣọ fún yín ẹnìkan gbowó ẹ máa rà ẹ wá gbé sínú kọ́mọ̀dù ńlẹ̀ ẹ ní wọ̀ ẹ̀yin náà wo nǹkan tẹ́ wò láàrin wa yìí wọ́n ní tẹ́ bá fẹ́ jẹun gbà mí ó lè jẹ́ gàrí lẹ́ máa bù ẹ máa fẹ́ pàjẹ́ ẹ jókòó sítàǹgbà ọlọ́lọ́mọ ọdún tẹ́ ti ra gbogbo àwọn shares wọ̀nyí láìlọ́ọ̀ tẹ́ ti ra àwọn olóògbé ara rẹ̀ dáde ẹ wá gbéra báyìí torí ní ọjọ́ ìní yìí ọjọ́ ayọ̀ ọjọ́ ẹ̀yẹ ló jẹ́ fún wa ẹ wọnúlé ẹ wá sí kọ́ńbọ̀dù yín báyìí ẹ mú aṣọ nínú aṣọ tó ti nú aṣọ wá gbogbo àjọ wa kẹyẹ àtẹ̀yìn àtàwọn ìyàwó yín àwa bọ́ọ̀tà gbogbo mọ́tò tẹ bò wọ́n lẹ̀ ẹ jẹ́ ká kó sínú ẹ̀ ká yí káàkiri àdúgbò báyìí ká ṣeré kiri kí ayé mọ̀ pé ẹ ti bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésí ayé tuntun. Ayọ̀adé aṣáájú ni ọ̀nù ọmọ ọ̀ọ́ni dèrò ẹ̀yìn Abẹ́kẹ́ ojú òní tiwọ́ náà òní kí láǹfààní owó tá a ní tá a ná ó ní ń bọ́lé kí n wọṣọ káyé ó lè mọ̀ pásọ ń bẹ́ ń lé olówó ni mí olówó nìran mi ọkùnrin náà èmi ẹkùn ságìrì gbéra rẹ̀ ń jà gbogbo ọkọ̀ tí mo dé mọ́lẹ̀ lẹ́ǹkùnlé ẹ jẹ́ ká káṣọ lórí ẹ̀. pé lónìí gan-an ẹ fẹ́ kí n bẹ̀rẹ̀ sí í gùn n ó gun ayé ó sì mọ̀ àbí n ó ṣe bẹ́ẹ̀ Abẹ́kẹ́ ọlọ́run foríjì mi kárí o wọ́n bọ̀ lé wọ́n wọ̀sán dáadáa ẹ ṣe mú ọ̀rẹ́ mi lẹ́kẹ̀ ẹ wò dáàdì ẹ jọ wá bí ẹ ní bẹ̀ jẹ́ kọ́ ká owó ṣẹ́ ọ̀gá ẹ̀kọ́ ká owó lálẹ́ fúnra. ẹ wo wá lọ sínú bá kó àwọn wáìnì wá gbà pé ká ṣé wọ́n ti sọ àwọn ọmọdún tí àmàdúpẹ́ o. Kí láǹfààní rẹ̀ bàbá olówó máa jayé o olówó tó ń ṣẹrú owó ará ilé àwọn kò gbádùn àwọn ìyàwó àwọn kò gbádùn àwọn. dáàdì ẹ wá gbéra báyìí ẹ wọnúlé ẹ wá sí kọ́ńbọ̀dù yín báyìí ẹ mú aṣọ nínú aṣọ tó ti nú aṣọ wá gbogbo àjọ wa kẹyẹ àtẹ̀yìn àtàwọn ìyàwó àwa bọ̀ gbogbo mọ́tò tẹ bò wọ́n lẹ̀ ẹ jẹ́ ká kó sínú ẹ̀ ká yí káàkiri àdúgbò báyìí ká ṣeré kiri kí ayé mọ̀ pé ẹ ti bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésí ayé tuntun. ó ti ń lówó kò lówó mọ́ àgbà àdánwò ni o. bàbá yọ ẹ jẹ́ àdúró dàsìkò Ọlọ́run á dágbà rẹ̀ padà. àmín 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 nígbà mo wo gbogbo wàhálà ti dààmú
táì ló lọ ń kó bá mi àtàwọn àbùkù tí ń kó bá mi èmi ti fèjì kẹta o mo ti ta àwọn èèyàn lọ wọ́n sì á mú dá mi lójú pé wọ́n ní owó yọ kọjá bí mo ṣe lérò. ìyẹn mà dá o irú iṣẹ́ wo náà fẹ́ gbé fún un. iṣẹ́ náà kọ́ tó o bá rí tí wọ́n ní yọ̀ ọ̀nà mi nǹkan ọmọkùnrin mi ni wọ́n ní wọ́n fi ṣe wọn kàn nílé bímọ mọ́ ni. ha bàbá Ayọ̀. má pariwo mọ́ má pariwo ṣé bá ti bímọ kan ọlọ́mọ kan kó ń kí ló bí kíkọ́ ọmọ pàkánù ọmọ ṣe àlejò kò kánú àdánwò báyìí kí wọ̀ sí ọmọ báyìí. bàbá Ayọ̀ o fẹ́ lọ ṣẹ́ṣú. bọ́ ọ bá sọ kóso ni àjẹkóso náà ni. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. tó o bá dáwọ́lé bàbá Ayọ̀ máa yà fún ẹ láyé àti lọ́run. tèmi ti sọ fún Ọlọ́run pé mò ń padà bọ̀. ìpínyà dé. ilé ayé yìí ṣá ó pàkàtọ́ ẹni ò gbà kádàrá àgbà kodoro. ọ̀rọ̀ ilé ayé yìí ṣá ó pàkàtọ́ ẹni ò gbà kádàrá àgbà kodoro. a kì í forí wọrí kó má ṣe lẹ́yìn o. ìtẹ́lọ́rùn ló jà jù ká má ṣe kánjú. Àkànmú dídójú ẹ lọ gbogbo ohun tí olówó ń fowó ṣe nílé ayé yìí ò lè bá wọn fowó ṣe àmọ́ ò gbọ́dọ̀ bá wọn lò ń lò pé olówó lọ paríparí gbogbo ẹ̀ aṣọ àwa wípé àwa kó aṣọ ńlá sọ́run àfẹ́ ṣe bí olówó akẹ̀tẹ̀ǹfẹ̀ kalẹ̀ má bàa dán wò ìjọ tó o bá dán wò ikú ni torówó tá a fún ọ yìí ìwọ kọ́ la fún torí àwọn ọmọ rẹ ni torówó olówó ni sọgbádùn mi báwọn. ṣé bí n ó lówó. ó ní owó. ẹ bá mi ṣe. orí ẹni tó bá ń kọjú aṣọ́gun akọjá kádàrá asáré mọ́tò kọlù kẹ̀kẹ́ nígbẹ̀yìngbẹ̀yìn ajásọlọ́pọ̀ bàbá irunmú lówó ṣàlàyé ara rẹ̀ níbo lórí dé owó tó dé níbo lórí dé. èmi Àkànmú Àró ọmọ yìí olóbì lọ́jọ́ ẹdẹ. ọmọ sì yẹ ń wọṣọ báyìí tọrọ sì ń dá báyìí. ọ̀rọ̀ tó wọ́ máa dá apá owó lè kásẹ̀. ọ̀rọ̀ tó wọ́ máa dá apá owó lè kásẹ̀. àfọwọ́fọ́ náà Mama Ayọ̀ oko oríire ṣèkà ó ti tẹ́ ṣèkà tó ní kàtí olóògùn yẹn. ọ̀rọ̀ tó wọ́ máa dá apá owó lè kásẹ̀. bá a kọ́lé ogun ayé la ó fi sí lọ bára mọ́tò ẹgbẹ̀fà ayé la ó fi sí lọ àfẹ́dógún àfẹ́dọ́gbọ̀n o pátápátá pátá ẹsẹ̀ mẹ́fà ni ọ̀rọ̀ tó wọ́ máa dá apá owó lè kásẹ̀. ọ̀rọ̀ tó wọ́ máa dá apá owó lè kásẹ̀. ọ̀rọ̀ tó wọ́ máa dá apá owó lè kásẹ̀. ọ̀rọ̀ tó wọ́ máa dá apá owó lè kásẹ̀. ọ̀rọ̀ tó wọ́ máa dá apá owó lè kásẹ̀. ọ̀rọ̀ tó wọ́ máa dá apá owó lè kásẹ̀. ọ̀rọ̀ tó wọ́ máa dá apá owó lè kásẹ̀. èmi rí dáadé nínú pé wọ́n ti àgbà ti ń dé. ẹ wò ilé ṣàkó àtúnṣe ẹ̀kọ́ àtúnṣe púpọ̀ máa dúpẹ́ o. lẹ́kẹ̀ wá mi. ẹ kú ìjókòó dádì o. ìyọjú sí dáadé nílé náà kàn ṣe kí àwọn là ń dúró dé wọ́n mọ̀ pé a ṣe máa lọ gbé àwọn ọmọ nìyẹn náà ọ̀rọ̀ àbúyá. mákò. ẹ wò ẹ ṣe àtúnṣe yẹyẹ ọkọ ọlọ́run ọba lónìí náà wà ọ̀rọ̀ pẹ̀lú. lọ́wọ́. ohun tó wọ́n fojú ẹni rí ló mú kálákà. dájì ẹ paradà tẹ wá sùn ni táwọn èèyàn lè dúró dè yín sálẹ̀. ọ̀rọ̀ tó wọ́n máa dá dádì owó lè kásẹ̀.
Daddy. 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 àbúrò sọ ní ẹgbẹ́ ìyẹn má yẹ kó pọ̀ ẹbí bàjẹ́ kó má bàjẹ́ látọwọ́ yín wá. Ẹ̀gbọ́n mi ò jùlọ wá. Kí ló dé? Ẹ wá. ṣọ́hun àwọn nìkan. Ẹ̀yin náà máa bọ̀. Ayọ̀adé kí ló dé. ó ti ó dàgbé jáde fẹ́ rí wa ni. à ń bọ̀. Àbílẹ̀ ayé tá a wà yìí kọ́, àtàbàtà tù, àkọ́bà filẹ̀, kí là ń wáyé, kí là máa mú lọ. Ìjọ tàbá kú, ìpàdé dọ̀rùn, a ó dàbẹ̀gẹ́, orí sílẹ̀ nìkan, ọ̀rọ̀ tó wọ́n máa dá, apá owó Daddy. lè kásẹ̀. Daddy. Daddy. La ilaha illallah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. La ilaha illallah Muhammad Rasulullah. ọ̀rọ̀ tó wọ́ máa Ẹ̀gbọ́n mi kí ló ṣẹlẹ̀? apá owó Kí ló ṣẹlẹ̀? ọ̀rọ̀ tó wọ́ máa dá apá owó lè kásẹ̀ ọ̀rọ̀ tó wọ́ máa dá apá owó lè kásẹ̀ ọ̀rọ̀ tó wọ́ máa dá apá owó lè kásẹ̀ ọ̀rọ̀ tó wọ́ máa dá apá owó lè kásẹ̀ ọ̀rọ̀ tó wọ́ máa dá apá owó lè kásẹ̀ ọ̀rọ̀ tó wọ́ máa dá apá owó Ó mà ṣe o. ọ̀rọ̀ tó wọ́ máa dá Bàdé. apá owó lè kásẹ̀. Ó ṣe wá jẹ́ àsìkò tí Ọlọ́run fi wá han ara wa báyìí ni bàbá ìwà lọ. ọ̀rọ̀ ilé ayé yìí ṣá ó pàkàtọ̀ ẹni ó gbà kádàrá àgbàkodò. ọ̀rọ̀ ilé ayé yìí ṣá ó pàkàtọ̀ ẹni ó gbà kádàrá àgbàkodò. a kì í forí wọrí kó má ṣe lẹ́yìn o. ìtẹ́lọ́rùn ló jà jù ká má ṣe kánjú. A kì í forí wọrí kó má ṣe lẹ́yìn o. Ìtẹ́lọ́rùn ló jà jù ká má ṣe kánjú. Torí ẹni tó bá ń kánjú, aṣọ́gun akọ́jú.